Thank you. This stage is meant for artists alone. You watch over the business glory stage. Like I was talking, if you have no business on this stage, you got no right to stand here. Thank you. If you have no business, enjoy is for artists. That's it. All right, thank you very much. It's a day we're in Abeokuta in Balawa. Tinubu Shetima today, and we have a lot of artists here today. It's going to be Ashiwaju for President 2023. We are member of the Presidential Campaign Committee and the official spokesperson. And my name still remains Saheed Balogun, the bad boy with good attitude. Ladies and gentlemen, we have our senior colleague there. Come to talk up from there. Auntie Abike Dabiri. She's going to take over once the president to be comes in. And yeah, Baba is here. Mopema is here. Mopema de bonso you go you go bele sanwonu. Chan wo pe ki isele yi. E ma binu. Ise ro ba be. Abeokuta la wa. Anika wa sọ̀rọ̀ ní agbára Ọlọ́run. Kò ní bàjẹ́ fún gbogbo wa. Olórin wa náà dé wà níbí. Tó náà máa mú. Ẹ jọ̀ọ́ ká tó máa mú lẹ́ẹ̀kọ̀ọ̀kan pápápá. Ladies and gentlemen, I'm going to call on the artists one after the other to quickly say hello to people. Ladies and gentlemen, let me start. Ladies and gentlemen, I am going to start with one person. Papa wa fún wa ní ọ̀rọ̀. Ìṣẹ́jú kan péré kó bá mi kí èèyàn. Mo máa pe actor tó máa kọ́kọ́ sọ̀rọ̀. Actor yẹn, orúkọ actor náà jẹ́ Musiliu. Kí ni 100 kilo bọ́dá ní lọ́wọ́ ìṣe actor? Gbàgbé bó ṣe ṣẹlẹ̀. Actor ni ẹ. Akínsọ́yà. Actor ni wọn náà máa pè ẹ́. All right, ladies and gentlemen, let me start. I am going to start with that man. All right, ladies and gentlemen, please.
mú olórí wa ó máa bá wa mú kí stadium máa tutù. Idris Arebe Mbolowa, PCC, that's our youth guy in Lagos. All right, let me start with my father, the man who has made it. I call him Baba Crossover. Ọmọ ọba ní Lẹ́kọ̀ọ́. Ó lóun lè gbalẹ̀ lábẹ́kúta lánàá. Àwọn ẹ̀gbá ń wò. Bẹ́ẹ̀ ló bẹ́ sókè ló bẹ́ sódò. Ó ń rògbò lọ́mọ ogun. Ó kóbìnrin méjì síwájú. Ladies and gentlemen, he is the first Yoruba cross actor that is known worldwide. Ọmọdé Elémọ̀, àgbà Elémọ̀, he is a light, he is the way. Ladies and gentlemen, ẹ bá mi fún ọmọ ọba Jide Kosoko látẹ̀wọ́ ìṣẹ́jú kan bá mi. APC 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 ṣé ti rẹ́dì fún wa? Dalẹ̀ rẹ́dì fún? Ẹ sọ pé Jagaban 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 ta ló lè ṣe é? Bí ìgbọ́ eléyìí ṣe torí pé ó jẹ́ Yorùbá. Ẹ jẹ́ ká fojú inú wò ó. Akitiyan ìjọba yìí ti ṣe lórí èèyàn lórí ìlú. Ó tọ́kọ jẹ́ àbí kò tọ́kọ jẹ́? Ẹ sọ pé gbòòsà lẹ́ẹ̀mẹ́ta fún bàbá. Gbòòsà gbòòsà gbòòsà. We are just starting. All right, I'm going to give it to another president. Ó jẹ́ tí àfáàní, ó lè kírun kọ́lọ́ ọmọ. Ó dẹ̀ burú nínú television. He is one of my senior brother. Tó jẹ́ fi aṣíwájú lẹ́rí láti 1999 till date. Ladies and gentlemen, I am going to call on that person. Àwọn kan máa ń pè ní Kurama Tẹ̀tẹ̀. Àwọn kan á pè ní Masomo. Àwọn kan á pè ní Young Fighter. Ladies and gentlemen, can you put your hands together for Alhaji Yenika Quadri? Báyìí sí o. Ẹ̀gá báyìí sí o. Báyìí sí o. Aṣíwájú níjọ, aṣíwájú níjọ, Tinubu níjọ, tó bá dọjọ́ òkò tálábàtẹ̀ka fún, tó bá tún dọjọ́ òkò gómìnà. Ẹ pàtẹ́wọ́ fún mi, orí wa lórí ire, God bless you. All right, ladies and gentlemen, wọ́n máa mú pápápá. Ẹni tí mo fẹ́ pè ọ́ tẹ̀ kẹ́ bá ti gbọ́ màmá rẹ̀, ègùn rẹ̀, ó máa ń sọ̀rọ̀ náà lẹ́yìn ẹ̀rọ tí wọ́n bá wọ̀nyẹn sọ̀rọ̀ lákẹ́ fún ẹ̀kan náà ni mo ní mo láìkí ẹ̀ torí ẹ̀kan náà ló máa kú, ẹ̀kan ló máa lówó, ẹ̀kan ló máa rí ṣe, ẹ̀kan kọ́ ló máa rún ṣá. Ladies and gentlemen, can you put your hands together for that woman? Ìjọ̀gbọ̀n ọ̀rọ̀ náà pọ̀, ilé tó bá wà ó máa ń ṣe kí ni ó ń tutù lódì kejì. Put your hands together for Olúwarẹ̀mí Sùúrùtì. Wa o gbogbo wa la ṣì máa lẹ́bọ̀ láti ìjọ́bọ̀ bẹ́ẹ̀ bá pàdé wọ́n ṣe ti pẹ̀sidẹ́ǹtì ojú ọ̀dọ́ aṣíwájú Bọ́lá Ahmed Jagaban ojú ẹ̀nìkàrà sí ní ojú ọ̀bọ̀. Ẹ̀họ́ ní ẹlẹ́sì, ọ̀rọ̀ ti sọ yẹ́ yìí, pé tó bá ti di sẹ́nitọ̀ yé wa. Tó bá ti pè sẹ́nitọ̀ Ogun State, ọjọ́ ẹ̀bọ̀ yá yìí ní ọjọ́ ẹ̀bọ̀ APC, ibẹ̀ náà ní kẹ́ tún ṣe kí ni, kẹ́ tún lẹ́sì, tẹ́ ẹ bá máa lẹ́sì fìlà lókè fìlà lókè fìlà lókè. Tẹ́ ẹ bá tún máa lẹ́bọ̀ ìdí, Gbẹ̀ngà Daniel, ọdún ìbẹ̀rẹ̀ lẹ́sì alákàjọ ọ̀bọ̀ APC fìlà lókè. Salisu náà, ẹ̀ lẹ́sọ́jọ́ ọ̀bọ̀ Salisu ní APC.
fila ẹgbọ́n rẹ̀ fila lókè ẹ ṣé God bless you. Ẹni tí mo fẹ́ pè yìí tí bá ti ń pè ó máa wá sọ̀rọ̀ mo máa sún sẹ́yìn. Ẹni obìnrin lòun náà ìgbà tí mo ṣe rẹ́kọ̀dì mo kì í mo ṣe rẹ́kọ̀dì yẹn tí mo ní èmi ní Fújì Sùúrùtù táyé ń wí. Ẹ máa bẹ̀ mọ́ mo tún ní èmi ní Fújì Sùúrùtù táyé ń sọ. Ẹlùlù ẹ̀dọ́ ní o èmi náà kan Saheed bàbá tó ní Jamali bàbá tó ní Khalidi ẹ̀kọ́kọ́. Ladies and gentlemen, I'm going to call her. She's a man of substance. Ladies and gentlemen, ó ti dé Jagunlabi ẹ̀kọ́ ọkọ̀ òkè àkànàkọ́ ọmọ pààrà pàgbọ́ wọn father before father, the man before the man, jagun before jagun. I think the wagon, and the wagon is around. What's wrong there, Baba? Ladies and gentlemen, ever be kicked one the ultimate. I know someone really down. Aṣíwájú ṣe tí máa.